Ẹ̀yin èèyàn ilé ìwò lẹ ṣe ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ gist tán tún gbọ́ yìí? Ó tún lágbára díẹ̀ o. Wọ́n ní kábíyèsí, wọ́n ní wọ́n ti withdraw privilege àǹtí wa Fashion pẹ̀lú Mercedes Benz èyí tó ń gbé kiri látìgbà tó ti dé sí inú palace wọn. Wọ́n nígbà tó dé, wọ́n ní mọ́tò méjì ló yẹ kó gbé. Wọ́n ní kò gbé mọ́tò kankan, ó pààkì mọ́tò ẹ̀ sí Ìkòyí lẹ́kọ̀ọ́. Ó lóun ò fẹ́ gbé mọ́tò torí flight ni wọ́n bá wá. Wọ́n ní Ìlọrin ni wọ́n ti gbé flight dé Ilé Ifẹ̀. Wọ́n ní wọ́n gbé flight látèkó dé Ìlọrin. Wọ́n ní látìgbà tán wá dé Ilé Ifẹ̀, wọ́n náà wá gbé wọn wá sí inú palace. Ẹ̀yin èèyàn lé, wọ́n nígbà tí ó dẹ̀ ti dé inú palace, wọ́n ní Mercedes Benz yìí ló ń gbé kiri. Ṣùgbọ́n wọ́n ní àwọn ọmọ school, wọ́n ní wọ́n gbọ́ludé. Wọ́n ní Adéwàmíwá ló ní kábíyèsí ní kí driver máa fi Mercedes Benz yìí gbé. Lóòótọ́ official car ní nínú palace, but wọ́n ní Adéwàmíwá ló ń lò. Wọ́n nígbà tí àǹtí wa dẹ̀ ti dé, wọ́n ní mọ́tò Adéwàmíwá òun ló ń gbé kiri. Ẹ̀yin èèyàn lé, wọ́n ní kábíyèsí ní kó má gbé mọ́tò yẹn kiri mọ́. Wípé tó bá fẹ́ lọ sí anywhere kó gbé Uber. Nǹkan tí wọ́n ní bàbá Wẹ̀rin ńlá sọ nìyẹn. Ẹ̀yin èèyàn lé. Ẹ̀yin náà mọ̀ wípé látìgbà tí àǹtí wa ti dé inú palace yẹn, wọ́n ní oríṣiríṣi nǹkan ni àǹtí wa ń dá lára. Wọ́n kọ́kọ́ láwọn fẹ́ gba ibì kan nínú palace kábíyèsí. Ipá wọn ò ní kúrò nínú ibẹ̀. Pé bẹ́ẹ̀ làwọn máa gbé. Wípé bẹ́ẹ̀ làwọn máa ti raise àwọn ọmọ àwọn. Wípé kábíyèsí lọkọ àwọn. Kábíyèsí ò ní right láti ní kí àwọn lọ sí olórí quarters. Wọ́n ní bàbá Wẹ̀rin ńlá ní ibẹ̀ náà máa gbé. Olórí quarters yẹn gangan náà máa gbé. Ìgbà yẹn ni wọ́n wá sọ fún kábíyèsí pé tí wọ́n bá fẹ́ káwọn gbé inú palace, kí wọ́n divorce àwọn. Tí wọ́n fi ní kábíyèsí lọ gbé lọ́yà wá àti àwọn elder wípé kán máa plan divorce àǹtí wa kó tó dé pé àwọn family wọn wá sínú palace, wọn wá ń bẹ̀bẹ̀. Ẹ̀yin èèyàn lé, bí a ṣe gbọ́ allegedly nìyẹn. Ṣùgbọ́n nígbà tí bàbá Wẹ̀rin ńlá tí wọ́n rí i pé mọ́tò yìí àǹtí wa òun náà ń gbé kiri, wọ́n ní ó ti wo àǹtí wa lójú. Wọ́n ní nǹkan tó wo àǹtí wa lójú ni pé kó gba mọ́tò yẹn kó máa lò. Wípé bóyá kí kábíyèsí yọ̀ǹda mọ́tò yẹn fún. Wọ́n ní kábíyèsí ní wọ́n gba key lọ́wọ́ driver yẹn. Torí ó ní personal driver tiẹ̀. Wọ́n náà gba key lọ́wọ́ ẹ̀. Wípé wọ́n dẹ̀ ní no, kò lè wa mọ́tò yẹn. Wípé anywhere tó bá fẹ́ lọ kó máa gbé Uber lọ. Nítorí pé Adéwàmíwá ni wọ́n assign mọ́tò yìí fún. Wípé kí mọ́tò yìí máa gbé kiri bọ̀. Wọ́n ní ojú àǹtí wa ti wọ̀ gan-an. Wípé àǹtí wa fẹ́ máa drive Mercedes Benz. Ẹ̀yin èèyàn lé, ẹ jẹ́ kí n kí ẹ̀yin olólùfẹ́ mi ní ilé lóko àti lẹ́yìn òde wípé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín. Adúpẹ́ àtọpẹ́dá. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín o. Ó ní ẹ ṣé o, lọ́wọ́ ọkùnrin, lọ́wọ́ obìnrin, lọ́wọ́ ọmọdé, lọ́wọ́ àgbàlagbà. Ẹ ṣé, adúpẹ́ àtúnọpẹ́dá. Mashola Gist TV ń kí yín. Ẹ̀yin ará ilé, orúkọ mi ni Mashola. Ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Yorùbá ni mo máa ń sọ lórí ìkànnì yìí nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. A dẹ̀ tún sọ nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa tí wọ́n gbọ́ Gẹ̀ẹ́sì. Ẹ̀yin èèyàn lé, tẹ́ bá ti subscribe o, kẹ́dẹ̀ tẹ notification bell yín so that tá bá ti post any gist ẹ máa rí. À ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. À ń ṣe advert lórí ìkànnì yẹn, kàn sí wa ní Mashola Gist TV @gmail.com. Ọlọ́run á máa ràn gbogbo yín lọ́wọ́. Ọlọ́run á máa bá mi gbọ́wọ́ yín sókè o. Òkè ni ọlá yín á máa lọ o. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Ẹ̀yin èèyàn lé, wọ́n ní àǹtí wa Fashion, wọ́n ní kábíyèsí ti sọ fún wọn wípé mọ́tò yẹn tí wọ́n ń gbé kiri kí wọ́n má lo mọ́tò yẹn mọ́. Wípé nítorí pé àwọn ní ìdí mọ́tò yẹn. Wọ́n ní Adéwàmíwá òun ló ní kábíyèsí assign mọ́tò yẹn fún.
wọ́n ní so kábíyèsí sọ fún wọn pé tí àǹtí wa tó bá fẹ́ lo any car kó lọ gbé Uber, pé the only thing tó lè ṣe òun ní pé kó máa gbé Uber kó má lo mọ́tò yẹn mọ́. Wọ́n ní nǹkan tí bàbá Wẹ̀rin ńlá sọ fún nìyẹn. Wọ́n ní inú ò dẹ̀ dùn. Wọ́n ní ṣe ló ń bẹ̀rẹ̀ sí rojọ́, ló ń complain báwo ló ń ṣe máa gbé Uber lọ gbá àwọn ọmọ kábíyèsí òun tó ń bíbejì, báwo ló ń ṣe máa gbé Uber. Wọ́n ní in fact wọ́n nígbà tí kò dákẹ́, wọ́n ní bí kábíyèsí ṣe hang up nìyẹn. Ẹ̀yin èèyàn lé nǹkan tá a gbọ́ nìyẹn, ta ni ká wá torchlight sí fún ẹ̀yin ènìyàn. Ṣé ẹ mọ̀ pé tí Máṣọ́lá bá tún sọ̀rọ̀ ní ìsìn wọn ní àtúnṣe, ṣùgbọ́n àwọn ò lè ṣe ká má sọ nítorí pé ọ̀rọ̀ yìí a ní láti torchlight sí. Kí ni reason tó jẹ́ pé driver ò lè drive àwọn mọ́tò táǹtí wá páàkì sí Èkó wá sí Ilé Ifẹ̀? How many hours ní Èkó sí Ilé Ifẹ̀? Tó jẹ́ pé táǹtí wá bá tiẹ̀ fẹ́ gbé flight, driver wọn lè gbé mọ́tò wọn wá sínú palace náà. So why tó jẹ́ pé kábíyèsí máa inconvenient Adéwàmí wá for anybody? No way. Ọmọ yẹn ò deserve because mọ́tò yẹn ló ti ń lò láti joy. Nítorí pé wọ́n wá dénú palace ó wá fẹ́ gba mọ́tò ọmọ ọlọ́mọ kò make sense náà. Tó bá jẹ́ pé nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn o, tó bá yẹ pé lóòótọ́ ni o, nǹkan tí kábíyèsí ṣe yẹn ló wà òkè. Lóòótọ́ o láwọn ìbejì lọ́wọ́ bọ̀ ó yẹ kó ti make provisions. Mọ́tò méjì ni wọ́n ní bàbá yìí rà fún ẹ. O wá mú mọ́tò méjèèjì o kó sẹ́kọ̀ọ́ nítorí pé o fẹ́ gba Mercedes Benz. Báwo lèèyàn ṣe ń ṣe báyìí? Àwọn tó ní nǹkan tó gbé sínú palace wọ́n mọ nǹkan tó fi ṣe náà. Ẹ̀yin èèyàn lé tá bá tún gbọ́ update lórí gist a máa mú wá fún yín. A dúpẹ́ lọ́wọ́ gbogbo etí tó ń gbọ́ wa ní ilé lóko àti lẹ́yìn òde. Ọlọ́run aláàánú á ṣàánú fún gbogbo yín o. Gbogbo nǹkan tẹ́ ń bá dáwọ́lé a máa yọrí sí rere o. Òkè òkè ni ọlá yín á máa lọ o. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀. Please share this video, like and subscribe. God bless you all.